mo kini njone ni ngboto kan wí pé òun fẹ́ na ko sha mudiru Ọláwùmí lórí le mo ní kai bẹ́ẹ̀ bá ma bínú le kí o daro le irshad wal asad on se rí kò ní bẹ́ La ilaha illallah. àrírí nìkan tó Masha Allah. ẹ̀bùn Olúwa bọ̀ òun nìkan lẹ́ni tó jáde lọ́wọ́ mudiru tó ní òun nìkan tó Masha Allah. láti fi ẹran ń tọ̀hún yí rẹ̀ nìkan sọ ẹlẹ́mì ló pè báwọn ní markazi àbẹ wá ṣe fèlèfèlè wá lè ju rẹ̀ ó sùn kò jí ọwá ń ṣe sùnsùn ọwá bá rẹ̀ nínú masalasi nílé kí ó dárú Masha Allah. ọkàn abára rẹ̀ mẹ́ àbó ṣe gírírí ọwá bá rẹ̀ lókè agodi àbó ṣe gírírí ọwá rẹ̀ náhádọ̀ kọ́dà Haruna Rashidi Masha Allah. wàláhì wọn fi ẹ̀nà yìí lẹ̀. ẹ̀kọ́ abúlù nírù nù èyí tà ní olórí ibú ni pé báyìí wà á takò wọn èébú lẹ́yìn máa wí. ẹ̀ sí tòsí. Inna likirama idha basita isaruru zakaru man kana ya'lamu fil manzili rashidi man kana ya'lamu fil manzili rashidi. ọmọ kan bẹ bẹ́ẹ̀ wá wá ọba àlè láyé ọgbìn kánúlò àbíkẹ́rẹ́ ń pè é. ohun tó dé ewu yìí ni pé torí àwọn tí wọ́n ní torí pé gbogbo ọ̀rọ̀ làárọ̀ fún gbogbo àfa àláàfà àbáwọ̀ yìí ya ọmọ lórí burúkú. Tani wọ́n tó máa yájú sí mùdírù dẹ́n kí ló mọ̀? Ìta gbangba mo ti wù yìí kí ló mọ̀? Bàtà tá a fi ń tẹ̀lẹ̀ tá a bá ní ó jáde sí ọ, òun gbàgbé gbogbo mi. Naam. Inna likirama idha basita isaruru zakaru man kana ya'lamu fil manzili rashidi. ọmọ bàbá lórílé òun kí ọ délédélé ni àtàtà àrífà á ní àkùsùdùk wo gẹ́gẹ́ ní báwí èmi náà wá fẹ́ dédé tó wí yìí mo wá fẹ́ rán sí ọ̀dọ̀ àwọn tán lòun náà bí ma fi hìm tàlámì sátù àbíyì láàkúlù tàlámì sátù láàkúlù tàlámì sátù àwùkúwà bá tàlámì sátì àbíyì àwọn mo fẹ́ rán sí èmi lọ rán sí ibi tó rán mi sí náà kọ́ gágán èmi wà rán sáwọn tí ò tó àwọn yìí ìrìn rán sọ́dọ̀ àwọn tí wọ́n tóbi ọdí so dédé tó sọ tó lóhun àwọn tán wá ní òun náà ní àwọn ọmọ kéwú ẹni mo fẹ́ bá sọ̀rọ̀ yìí ẹ̀yin tẹ́ ní àfá yìí àfá Ibrahima mùdírù dárù ìrìṣà tí ń bá gbà lórílẹ̀ Ibrahim Ọláwùmí oníbáwí ṣẹgbọ́ èmi ni ọmọ lórí bú so mi èdè tí ó ń gbé wà ní ìwé ẹ̀pọ̀ lọ́dọ̀ mi ìwé ẹ̀pọ̀ ṣùgbọ́n ìníwé ìní ṣe bẹ́ẹ̀ ibi tí mo ti yájú sí mùdírù lẹ́ẹ̀kan rí ibi tí mo ti yájú sí mùdírù lẹ́ẹ̀kan rí gbé jáde báyìí àtẹ́sọ́bá lè bá yín gbé jáde ìwà agbédèdè irú ẹ̀ pé ìyájú sí mùdírù ọ̀ dìbọ́ǹkì lè dé tí mùdírù sọ àbí tẹ́lẹ̀ mi sọ nípa àfáà wa òun lè mi ṣe kò sí ẹnìkan láyé bí ma fi hìm mashayikhu ahli sunnati wal jamaa tẹ́lẹ̀ mi bá rọ̀ bẹ́ẹ̀ ara ẹni yìí ọ̀sọ̀ báyìí kò sí ẹnì kankan tí mo ṣe rọ́dù lórí ọ̀rọ̀ rẹ̀ rí ń bẹ́nu ẹni tí ń pè lẹ́yìn bí ẹ̀mejì bí ẹ̀mẹ́ta ní ti gbà sọ̀rọ̀ ń bẹ́nu wọn ẹni tí ń rọ sára rẹ̀ lil kitaba ń bẹ́nu ẹni tí wọ́n gbé eléyìí ò ṣe súnmọ́ níwọ̀n àwọn wo alákọ̀ọ́kọ́ ẹlẹ́kìkí tó lè ṣe rọ́dù ẹyọ kan fún yàn so èmi wá lọ máa lè mi lọ rán sílé Ibrahima ọ̀dà àfáà yìí ìta gbangba làwọn ti wí yìí kí ni mo mọ̀ ìmọ̀ nkankan ọba yẹ pé béèrè ni Kamilu Abdulkarim kò mọ̀ nkankan wallahi èsì mọ̀ nkankan lẹ́gbẹ̀ẹ́ àwọn onímọ̀ lásùwà liman aslan mi ẹ̀ sọ ní mímọ̀ fal talibul ilm akẹ́kọ̀ọ́ mímọ̀ ní ẹwà gbọ́rọ̀ wọn yìí so ibi tí àfáà ti ní mọ̀ nkankan yìí àfáà wá ní bàtà táwọn fi ń tẹ́lẹ̀ tó bá jáde sí èmi ọmọ kí wà lájẹ́ àgbà dárí ní ọmọ kí wà lájẹ́ àgbà bàtà tó ń fi ń tẹ́lẹ̀
oni kini mama oni mo wulu gbaju gbogbo ayé man kaka la su'aliman aslan la astahiqu hadhihi al-khasla tosiru yuni an usifa biha tosi kan fi royin mi bal ana talibun lil ilm wala azalu talibuhu hatta uqbar tin fi wonu sari Ọlọ́run ni ma wa mi ma àmọ́ tí mo fẹ́ jẹ́ kó jẹ́ last one to àfáà mùdírù orílẹ̀ Ibrahim yìí tí ma ṣe tipẹ́tipẹ́ tí ma ṣe gbéraga mímọ̀ lórí ọ̀rọ̀ masala yìí àbí masala bí gbogbo ayé ní ti wù yìí mo fún àfáà Ibrahim Ọláwùmí mùdírù Daaru al-Irshad mo rí bẹ́ wọ́n fún láyé kó choose any topic tó bá wọn kó mọ̀ ìyànjú nínú kéwì kó wá sí debate pẹ̀lú mi mi sọ ní mímọ̀ mi sọ ní mímọ̀ wallahi lastu alima kama qult uqarriruhu anni lam astahiq walan astahiq wasfa alim torí wọ́n tó ló pèèyàn ní onímímọ̀ la arani fi dhalika al-makan kana dhalika al-makan مكان عال جدا فقد أسأل الله سبحانه وتعالى أن يجعلني من أولئك الأفاضل الذين يستحقون هذا الوصف ولو نمبه وجاء أنه الدابية ونميمة وان صنع تبان باباي نميمة وان challenge in sirkin challenge ìṣẹ́ni pé challenge náà mo fún àfáà Ibrahim Ọláwùmí ní ọjọ́ mẹ́ta kó fi chúùsì tọ́pìkì tó bá wù nínú kéwì sawa'un min nahiyati al-lugha yani min mawadi al-lughawiyya aw min mawadi al-shar'iyya aw min mawadi aqdiyya so mo fún àfáà láyé kó chúùsì kó sì announce yọ́dọ̀dọ̀ mi ثم بعد اختيارك لهذا الموضوع يعني لموضوع رأيته يناسبك جعلت أيضا في يديك أنت ختار المكان المناسب لك أي تبا توو توفيقات سدبيتنا إيوا إن رأى تيوبي إن شاء الله تعالى تكاليف ببنتو سلمة أو يوبي بإذن الله تعالى tọ́wájú orí masala yìí ni orí masala àtàlọ́wà ní kòtò ìyá ìníjòkó pẹ̀lú rẹ̀ pẹ̀lú yíò torí pé yíò kéré jù ní masáyì ó kéré jù gbogbo àdísì tí ó yí ọmọ ti yanjú rẹ̀ lánàá tí ọba tó wá tó bẹ̀ yíò yastahiqu an ajlisa fi makanin ma fawahawir ala hadha al-mawdu' at-tafi mawdu' kan ní káfẹ̀ tí ò ní ìdíkíyàn tẹ́ máa ṣe wàhálà lọ́tún lọ́sì orí fóònù lásán Facebook èyí wọlé àwọn tí ó gbé tiwa tí wọ́n connect gbogbo wa èyí ń kéré jù mo sì rí pé ó ti sàǹfà nínú ẹ̀kọ́ tá a ṣe lánàá bádìí ìsìn òun ṣe jẹ́ gbogbo tí ò yé yín tẹ́ kálé kéwù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń tọ́ kálé kéwù tó ti kà á tí ò yé ọ ni ti ṣàlàyé mẹ́ àtọmọ sí àwọn náà àtẹnumí ìtọ́ bá tó fẹ́ kún okun wọn lórí ọ̀rẹ́ lè èyí ń wá sí ní ọmọjọ́ mẹ́ta ó ti kà á dáadáa ó ti jẹ́ ọjáde wá sọ̀rọ̀ èbí náà ti kà á dáadáa àárọ̀ ọ̀la ó ti yanjú ogún mi pápá mára o alẹ́ ọ̀la mọ̀ rẹ́dì. Ibrahim Ọláwùmí ọmọ bàbá lórílé òun kí ọ délédélé ni àtàtà àrífà á ní àkùsùdùk owó gẹ́gẹ́ ní báwí. اختار الموضوع بنفسك ثم اختار المكان ثم اختار الحكام أعطوا فيكم جاري فلي وانا نتشوسوا لكن في مرأى الناس بتاعوا يوتيليني بقوا يوم أكبي إيه صار موضوع ليني كاو والله بوسوي بموري من سنة ما
bàtẹ́ ẹsẹ̀ rẹ̀ ó jù mí lọ fìlà ẹsẹ̀ rẹ̀ ó jù mí lọ ọkọ̀ àfọ àwọn fìlà lẹ̀ wọ́n tó ní fìlà gẹ́gẹ́ wọ́n tó ní fìlà gẹ́gẹ́ wọ́n ní kọjá dì sí mi èyí sì gbogbo ayé báyìí ẹ bá ń sọ fún Ibrahim Ọláwùmí mùdírù orílẹ̀ kó tún sí mọ̀ọ́dún tó bá wù wọ́n máa wọ́n tí mo jù mo sọ àwọn tó jù mí lọ mo sọ àwọn tá a jọ sí déédéé. èmi ní ń pè ní ọmọ kan bẹ́ẹ̀ náà ó ti kọ́kọ́ sí àwọn oríṣiríṣi bíi méjì ló ti lọ́rọ̀ mi tẹ́lẹ̀ ọmọ kan tó wà ní Britain yẹn lóyún ọba ṣe pè mí lọ́mọ kì í ṣe wọ ọlọ́ọ̀hì àti gé ìjọba orí rẹ sọ́jà rẹ kárí. ilé ẹ̀rọ tẹ́tí lọ gbé wù ayíta ìwé ẹ̀jàpá ìṣẹ́ ọlápá jìká ní sọ́ọ̀bù kò ní sí eléyìí tí mo ṣe yìí lèwú di pẹ̀lú fẹ́nu mi ní kí n ṣe bí azal basato so láàkín àárọ̀lá títí lè ọ̀la ó fi sùn lórí mọ̀ọ́dù yìí kàn kọ́ sí tàbáyì péjì tó fẹ́ ká lónìí ó ti tán lórí ọ̀rọ̀ ta lọ́wọ́ nù kúrò nǹkan méjì ni ok èmi náà gbà tẹ́lẹ̀ olè wíbẹ̀ èmi náà gbà tẹ́lẹ̀ pé Abubakar lọ́wọ́ nù kòtò ọ̀tọ̀ níyùn hadith tó wà rò pọ̀ dàrú tó dàrú náà gbogbo yín lójú yìí ti yanjú ẹ̀ walillahi ilminna wal fadl. Assalamu alaikum. Naam. Wà pẹ̀lú yín. Mo wà lórí program mo ti wúrà lọ́wọ́ ẹ̀ tẹ́ kẹ̀kẹ́. So òun ni pé ọ̀làhùn tí lè fi sùn òun retí lórí ọ̀rọ̀ mọ́sálà èyí tí wọ́n ń wí torí àwọn tí ọ̀rá yẹ̀ wò òun ni pé Abubakar ló wà nù kòtò hadith tí wọ́n ń káwọn ni hadith méjì ni kìí ṣe ọ̀kan náà Abubakar sì kírun lẹ́yìn sáálì bí wọ́n ṣe wí bí masjidi Kuba ẹ̀ nínú mọ́sálásí tó wà ń Kuba Abubakar ò kírun lẹ́yìn Salim fìlà ọ̀sùbà mọ́ọ̀dì ọ̀n ní Kuba ẹ̀ gẹ́gẹ́ bí àfáà wa àgbà al-muhaddisul kabir imamu hazal asr fil hadith